ká ló bínú, ká ló sọ̀rọ̀, ká ló faraya bó ṣe faraya. Anybody bá fẹ́ make bad comment lórí fídíò yẹn kò tiẹ̀ ní lẹ́sẹ̀ ńlẹ̀. Àmọ́ nítorí pé ìwọ Ìyábọ̀ ti bínú, orí Ọlọ́run tún fi àpẹẹrẹ hàn bí kàrámọ̀ tí ìwọ Ìyábọ̀ ní lórí ilẹ̀ èèpẹ̀ bó ṣe tóbi tó. Mi ò sí lọ́dọ̀ Bíọ́lá, mi ò mọ ibi tí Bíọ́lá wà, àmọ́ mo mọ̀ pé ó ṣèkì. Àkọ́kọ́ ni pé kọ̀líìgì lẹ́jọ́ jẹ́, kò sì ní rí ẹ bí ẹni tó lè bínú sóhun, torí wípé nínú ẹ̀mí ẹ̀ kì í ṣe pé ó fẹ́ ṣẹ̀ ẹ́. Ní tèmi, popular Yorùbá movie actor tí a mọ̀ sí Portable ó ti jáde lórí ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀ àti bàbá Ìjẹ̀ṣà. Ó sọ̀rọ̀ ó bu arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó, ó ní ó ti react jù. Ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Bíọ́lá pé kì í ṣẹ̀bi rẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Portable sọ. Orí Bíọ́lá Adébáyọ̀ tá à ń wí ti wá ṣe oore tó pọ̀ nínú ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí prógráàmù ẹ̀ yẹn. Ó yẹ kí gbogbo wa mọ̀ wípé ẹ̀mí wípé òun fẹ́ ra bàbá Ìjẹ̀ṣà padà náà lẹ̀mí tí Bíọ́lá máa ní tó fi máa gba bàbá Ìjẹ̀ṣà láàyè láti wá grant interview. Ìgbà tí bàbá Ìjẹ̀ṣà bá dórí ètò ni bàbá Ìjẹ̀ṣà ò ní gbọ̀nà bí tó lérò. Senior colleague ni bàbá Ìjẹ̀ṣà jẹ́ fún Bíọ́lá. Kò lè sọ pé ẹ panu mọ́sà. Kò lè dá padà fún bàbá Ìjẹ̀ṣà bí Yínká Ayéfẹ́lẹ́ ṣe ń dá padà. Ó fún ní gbogbo respect yẹn tán síbẹ̀síbẹ̀. Mo wo interview yìí, Bíọ́lá ń bi bàbá Ìjẹ̀ṣà láwọn nǹkan kan, ọ̀tọ̀ lọ́nà ibi tí bàbá Ìjẹ̀ṣà tún máa gbà. Kódà ó dé ibì kan, bàbá Ìjẹ̀ṣà tó ń sọ fún Bíọ́lá wípé wọ́n lòun kó sí mi lẹ́nu nígbà tí kò kó sí lẹ́nu rárá. Ẹ ràdánwò. Nígbà tí kò kó sí lẹ́nu rárá. Ọ̀nà ló fún bàbá Ìjẹ̀ṣà, kì í ṣe bàbá Ìjẹ̀ṣà ló máa ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó mọ̀ pé talk to be tí Bíọ́lá ń ṣe wà. Lórí talk to be, Bíọ́lá ti ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ tí wọ́n ṣàdúà fún, táyé ṣàdúà fún, tí ọkùnrin ṣàdúà fún, tí obìnrin náà sì ṣàdúà fún. Ó gbọ́. Ṣùgbọ́n nígbà tí wọ Ìyábọ̀ bínú tán, àwọn èèyàn ò mà rántí mọ́. Wọ́n dojú ìjà kọ mà ní. Èèyàn méjì, ìpele èèyàn méjì ló dojú ìjà kọ Bíọ́lá tó jẹ́ kó ṣèkì Bíọ́lá tó bẹ́ẹ̀. Ìpele ènìyàn kan ní àwọn tó jẹ́ wípé wọn ò mọ tí wọ́n ń ṣe, wọn ò ní làákàyè. Wọ́n ti gbàgbé pé Bíọ́lá àti Ìyábọ̀ tí ọ̀rọ̀ jọ pa wọ́n pọ̀ yìí, ìkan náà ni wọ́n rántí mọ́. Bí Ìyábọ̀ bá bínú sí Bíọ́lá, kí ló yẹ kó di ti àwọn gbàrànmídẹ́lẹ́rù? Ṣé bí wọ́n mọ̀ wípé ọmọ inú ilé kan náà ni Ìyábọ̀ àti Bíọ́lá Adébáyọ̀? Òṣèré jọ ni wọ́n. Tó bá dọ̀la tí wọ́n bá pàdé lórí eré orí ìtàgé tí wọ́n ní kánjọ wá aṣọ rẹ̀, wọn ò ní choice. Ẹ̀yin tẹ́ ẹ fi bad comment fẹ́ bayé ọmọ lọ́mọ jẹ́, ẹ ti wà níbi tẹ́ ẹ wà. Ìdájọ́ Ọlọ́run sì wà. Ọlọ́run ń pa ènìyàn nítorí ènìyàn. Ìyẹn lè san gbogbo àwọn tí wọ́n máa ń fi bad comment bayé àwọn èèyàn jẹ́. When it come to irú kéèsì báyìí, tínú wọn máa ń dùn, tí wọ́n máa ń láyọ̀.
àwọn kan wọ́n mú gẹ́gẹ́ bí iṣẹ́, kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n wà gẹ́gẹ́ bí platform kan group kan pé gbogbo wa yìí ẹ jẹ́ ká lọ bòǹbàdì lágbájá. Báwo lèèyàn bíi 500 ṣe máa gbá kọ́mẹ́ǹtì sí abẹ́ post nítorí ẹnìkan tẹ́ ẹ máa rò pé kò ní kárí ayé? Kò wá sí olórúkọ tí wọn ì tí ì fẹ́ ṣe bẹ́ẹ̀ fún tán. Ẹni tí wọ́n sì wò lánàá tí wọ́n gbádùn fíìmù ẹ̀ tó bá dò ní bí bìrìkínà bá yí tí àdánwò dé, tí wọ́n bá fẹ́ fi kọ́mẹ̀ntì bàgbé sí ayé ẹ̀jẹ̀, tí wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé kò jẹ́ nǹkan kan, kò ní nǹkan kan tó kù tó fẹ́ ṣe láyé mọ́jú kó lọ kú lọ, kò ná wọn ní nǹkan kan. Iṣẹ́ tiwọn nìyẹn.